Igun Pdp Méjì Pàdé Nílé Ẹgbẹ l'Abuja rògbòdìyàn bẹ́ sílẹ̀. Tajútajú ó mọ̀ bá àwọn gómìnà. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ lónìí ọjọ́ Ṣẹ́gun Tuesday nílé ẹgbẹ́ òṣèlú PDP tó wà nílùú Abuja, níbi tí igun ẹgbẹ́ òṣèlú PDP méjì tí wọ́n ti pàdé ara wọn tó sì di bó lọ kó yàgò fún mi lọ́nà. Nílé ẹgbẹ́ náà tó wà ní Wadata Plaza ń làwọn ọlọ́pàá òun wọ́n mà ti ṣe ọkọ̀ wọn ní ọjọ́sí láti dènà wàhálà tó bá fẹ́ wáyé, ṣùgbọ́n rògbòdìyàn ọ̀hún ó mà padà wáyé o. Tajútajú ló sì yanjú ọ̀rọ̀ tí wọn kò lè fi ẹnu sọ. Kódà Tajútajú ọ̀hún kò mà dá àwọn gómìnà tó wà níbẹ̀ mọ̀, àwọn gan rèé wọ́n mà fi ojú kó o. Kí ló ṣẹlẹ̀ gan? Ní kùtù hàì ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025 tí ń ṣe òní, àwọn aṣíwájú ẹgbẹ́ PDP wọ́n bẹ̀rẹ̀ sí ní dé sí ilé ẹgbẹ́ náà fún ìpàdé ọ̀hún kì í ṣe fún igun kan ṣoṣo bí kò ṣe igun méjèèjì tí PDP tó ti pín sí o. Ohun tó jẹ́ ìyàlẹ́nu ni wípé ilé ẹgbẹ́ kan ṣoṣo yìí òun ni igun méjèèjì òun wọ́n máa fi ìpàdé wọn sí o. Yẹzon Wike, ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n máa yọ lópin ọ̀sẹ̀, òun náà wà níbẹ̀ ṣùgbọ́n kò sọ̀kalẹ̀ nínú mọ́tò rẹ̀. Àwọn agbófinró òun ló sì yí mọ́tò náà pò. Igun ti gómìnà Seyimakinde òun léwájú láti báwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ṣùgbọ́n Mákindé ní òun kò ní báwọn èèyàn sọ̀rọ̀ kankan nítorí èròǹgbà òun ni láti dáàbò bo ìjọba àwarawa ní Nàìjíríà. Òun kò ní jẹ́ kí orílẹ̀-èdè yìí kó di ìlú ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo. Ohun tó sojú àwọn oníròyìn ó ní wípé àwọn ọlọ́pàá rèé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin Tajútajú tear gas. Kódà Tajútajú náà rèé ó mọ̀ kan Seyimakinde o àti Bala Muhammed, gómìnà ìpínlẹ̀ Bauchi, tí wọ́n jọ wà níkàlẹ̀. Nígbà tí wọ́n kúrò níbùdó ìpàdé yìí, a rí wọn tí wọ́n fi aṣọ ìléwọ́ báyìí, ìyẹn hankachifu, tí wọ́n fi nu ojú wọn látàrí ẹ̀rọ náà tó ti bá wọn. Kò sọ méjì tó mà fa rògbòdìyàn yìí bí kò ṣe èdè àìyedè tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Kí ló ti ṣẹlẹ̀ síwájú? Ohun tí a lè pè ní rògbòdìyàn abẹ́lé ó ti ń kojú ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party PDP ní Nàìjíríà báyìí. Ó sì ti tó ọjọ́ mẹ́ta o. Ogun abẹ́lé ọ̀hún kò sì jọ wípé yóò mà parí láìpẹ́. Ojúmọ́ kan àròyé kan ó mà ló máa ń ṣẹlẹ̀ lẹ́gbẹ́ alábùradà PDP. Ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀hún òun ló sì ṣeéṣe kó tú ẹgbẹ́ náà ká bí àwọn awòye òṣèlú gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. Pàápàá igun kan ó ṣèpàdé àpapọ̀ tí wọ́n sì yọ àwọn èèyàn kan dànù lópin ọ̀sẹ̀ tó kọjá. Igun ẹgbẹ́ òṣèlú PDP kan ó má ṣètò ìpàdé àpapọ̀ wọn nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti fi ẹnu kò láti yọ Yẹzon Wike tí ń ṣe mínísítà ìlú Àbújá, wọ́n yọ Sam Anyanwu tí ń ṣe akọ̀wé, wọ́n yọ Ayọ̀ Fáyọ̀ṣe àtàwọn míì náà wọ́n yọ wọ́n dànù bí ẹni yọ jìgá fún àṣemáṣe tí wọ́n ní wọ́n mọ̀ ṣe nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n Anyanwu tí wọ́n mọ̀ yọ nípò akọ̀wé ó mà tún pe ìpàdé ìgbìmọ̀ olùfọkàntán ẹgbẹ́ o, níbi tó ti kéde fún wọn pé ìpàdé rèé yóò wáyé ní ọjọ́ Ṣẹ́gun Tuesday kó tó di wípé rògbòdìyàn bẹ́ sílẹ̀ tó di bó lọ kó yàgò fún mi lọ́nà ní Wadata Plaza nílùú Àbújá. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.